tó jẹ́ pé obìnrin máa ẹ̀fẹ̀ tó máa wá lọ sọ pé ṣẹ́gẹ̀ kọ́ ẹ wá fún mi ní ẹ̀dẹ̀ mo kí kẹta ara mi 19 years ago ni mo kúrò nílùú yìí mo ṣẹ̀dí láàárọ̀ yìí ọmọ tẹ́rí ló hẹ̀bù mi òun ló jẹ́ kí n lọ sí London òun ló ra tíkẹ́ẹ̀tì mi òun ló ralé fún mi she has done many things in my life but mo ti wá lówó fine okay ó wà ní problem. ayé mi tèmi bá mi. tó gba passport fún mi òun ló ra tíkẹ́ẹ̀tì fún mi she has done many things in my life tí mi lè gbàgbé ṣẹ́gẹ́ mo wá rò ó èmi ẹ̀ àmọ́ ó fún mi ní problem mo kàn ń rò pé God ọmọ tó ẹ̀ fún dé gbogbo stage ní kọ́ba ṣẹ́gẹ́ báwo pé kí ni mo lè ṣe bó ṣe wà lóòótì mi mo lè sọ̀rọ̀ ọmọ mẹ́rin ló bí fún mi one of the ọmọ yẹn ìkọ́nù wọn ó wà disabled somehow disability but mo kàn wá wò gbogbo nǹkan tó yẹ kí n fi tọ́jú ẹ̀ bí mo ti kọ́jú pọ̀ wá mo ti dé ẹ̀kọ́ tán mi ò mú any document bóyá káàdì ni o bóyá ATM ni o everything mo gbà pé gbogbo ẹ̀ sí true ọwọ́ láti tó bá di next year March wọ́n tó lè release them fún mi wọ́n wò ókè kí ni mo lè ṣe láti lè help ìbọn mi ìsínú tí ẹwọ́jú mi làṣẹ ẹwọ́jú mi ìsínú ẹ̀ tí wọ́n bí tí obìnrin mo lọ́ọ̀bù obìnrin gan ẹjọ́ ìrọ̀lọ́ wọ́n ẹ̀ máa tẹ́ bá ní 250 ní o 750 ní o 1 million ní 2 million please do it right here ọlọ́run dé sáfò yín náà. ẹ wò ó dáadáa yóò kó lójú ẹ kì í ṣe èyí ni mo ti UK very good. UK àbí India ẹ wò ó tún dáadáa. Wọ́n ṣe torí pé mo broke mi ò kàn wá interested money excuse me. no owó sábà fẹ́ rí yín ni ẹ̀yin ni mo fẹ́ rí. agent jọ. ojú ò ní tì yín sá àṣírí yín ò ní tú sá ọ̀rọ̀ yín ò ní dojúrú ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi. please go straight to the point. tẹ bá mẹ́rin tó bá yín sọ̀rọ̀ ẹ ló sá ẹ wojú mi dáadáa ẹ wo ojú mi kẹ́ máa wò ẹ wo jẹ́ ẹ mọ̀ mi. mi ò mọ̀ yín o. ẹ mọ̀ mi. ẹ mọ̀ mi. ẹ yọ̀ wo ojú yín sá ẹ jọ̀ mo bẹ̀ yín níbi Ọlọ́run ẹ yọ̀ mi kúrò ẹ jọ̀ mo fi Jésù bẹ̀ yín ẹ wo ojú mi dáadáa ẹ wojú mi. ṣé ẹ mọ Àgàbí? ẹ fọ máa gbọ́ mọ́. àbúrò mi dábìlẹ̀ mi nìyẹn. Fúnkẹ́. ayé le ọgọ́ ìmọ̀ bóyá pásítọ̀ nìyí. ayé bá mi fà á ẹ ṣàánú mi ẹ má jẹ́ kójú tì mí tí n bá kú bí eléyìí inú mi ò ní dùn àwọn èèyàn gbógun tì mí èmi ni ẹ̀gbọ́n Àgàbí èmi ẹ̀gbọ́n rẹ̀ ó ṣe mú ọmú tán ni mo gbà lọ́wọ́ ẹ̀ pàkì mo ná owó mo nára ó di gómìnà ẹ wojú mi dáadáa ọkọ ẹ wojú mi ayé ò dáa ọkọ ayé ò dáa ayé gbòòrò ẹ ṣe ó ṣe di gómìnà kò ṣẹ̀dí mo lówó mo lóògùn rẹ̀ lásán kúra àwọn èèyàn bẹ̀rù wípé bọ̀ kí ló di gómìnà tán ló bá gbógun tì wàhálà yìí bá pọ̀ àgbàtọ́ sá gbàdá ó dẹ̀ ṣe dáadáa sílùú àwọn èèyàn bẹ̀rù ẹ̀gẹ́ bàbá. ìwọ sọ́ọ̀sì ẹ̀ kí ni Muritala fojú mi tán Muritala fojú mi ní mẹ́wàá lọ́rùn òṣèlú ẹ wò mí dáadáa ẹ ò ní sọ ní burúkú ẹ máa sọ òde sí o mo ti ṣe àwọn orin Wàsíù Àyìndé tó ń kọ́ ni èmi kọ́ ra yín sẹ́fún. Fúnkẹ́. má bẹ̀rẹ̀ tó ní bọ̀dì yẹn sílẹ̀ ìyẹlẹ̀ mi ò kí àpọ̀ Barrister ó gbẹ́rẹ́ mi títí láti ẹ̀ ní. Fúnkẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
ẹjọ́ ẹ ṣàánú mi àánú ni mo béèrè fún o àánú ni mo béèrè o dádì àánú ni mo béèrè fún o àánú ni mo béèrè o wíjàre màmá kọ́ o àánú ni ẹ̀wù ìyàwó yín ẹ̀wù. ìyàwó yín ni ìyàwó ibi tó wọ́n rú sí nìyẹn. oyún ọdún kẹsàn-án nìyẹn. ọdún kẹsàn-án nìyẹn. ibẹ̀ ni gbogbo ilé epo jóná sí tán. ẹgbẹ́ wúmánì lọ sọ́spítù. tí mò ń lọ náà nìyẹn ojú òní tì yín ẹ ò ní gbọmọ sí láíláí ẹ wò mí dáadáa gbogbo ilé epo tẹ́ ẹ rí ní express yẹn lọ́nà Ìbàdàn express yẹn èmi ni mo ní mo ta ogun ẹ̀ nítorí ẹ̀ ni. gbogbo ibi tó ta òtẹ́ẹ̀lì sílẹ̀ kan ibi ọ̀rẹ́ ẹ̀ ń ta òtẹ́ẹ̀lì tẹ́nu bóyá Tinubu kan lóní kìnnìkan yẹn bàbá èmi mo ní bẹ̀ mo ta fún wọn ni. bàbá ẹ bójú mi ẹ bójú mi sẹ́ ojú òní tì yẹn ṣàánú mi wọ́n jẹ́ kójú tì mí sẹ́ni bó ṣe wà yẹn 3.7 million péré à ń pè lọ sí India láàárọ̀ ọ̀la tá a bá dẹ̀ gbẹ̀dẹ̀ India ẹ confirm òkú ni bó ṣe wà yẹn ó máa kú sẹ́wọ́n ayé mi tèmi bá mi. India ni hospital yẹn wà orthopedic hospital ni wọ́n ń pè owó kù 3.7 billion naira 3.7 company 600 ẹ jọ ẹ ṣàánú mi ojú òní tì mí. èló gan lẹ́ni dùn sìn. àwọn tó kù báyìí 3.7 náà ló kù yàtọ̀ fún wọn kọ́ fẹ́ràn káàdì àfẹ́ràn kankan tẹ́ bá tiẹ̀ ní ẹ jọ ayé mi. gbọ́ bàbá ẹ mọ̀ mí ojú ló ń rojú ṣàánú ṣe ní àkáǹtì. mo ní àkáǹtì sẹ́nẹ̀tì ni mo lò sẹ́nẹ̀tì ni mo lò 1000446 10004 ó sọ̀rọ̀ ìfẹ́ àwọn èèyàn kí ni mi ò ṣe rẹ̀ ní àdínkù. ẹ fún mi lákàtí. 1004. ó ṣe India ẹ ti dé. UK ni mo ń gbé 19 years mo ti kú mo ṣe dé láyàárọ̀ yìí. ẹ bọ́lẹ̀ o. ṣé bẹ́ẹ̀ ni amóṣùgbọ́lé ẹ̀ tí ẹlẹ́fẹ́ lọ bẹ́ sí kànga ní 7:30 tí mo pàdé nígbà tí mo lọ mọ́ọ̀sì tí mo ṣe kírun tí mo fún 16 million. ìlà pípín kékeré yìí mo fi dá ojú mímọ̀. bóyá kẹ wò ó dáadáa ẹ̀yin rẹ̀ ń jẹ́ kémi mọ̀ wípé èèyàn lè lọ sí India lánàá kó dẹ̀ délé ni. no mi ò bá yín sọ ẹni tí. first class ni mo bá dé. ìyàwó yìí nìyí. ìyàwó mi ní 16 years ago mo ti fojú mi kú ó ti ya odi ọmọ mẹ́rin ló olóyún lánàá ó dẹ̀ ti bímọ lẹ́yìn sí India. mi rò bórí yín pé èmi lẹni náà èmi ni ẹni náà ẹ pàdé níwájú bẹ́ẹ̀ni ó ní sọ́ọ̀bù ìsọ̀rọ̀jọ́ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ̀wọ̀n ló máa kú sí sọ̀rọ̀ ló ti bàjẹ́ o sọ̀rọ̀ àbúrò ìyẹn ni. ó lè gbọ́dọ̀ ẹjọ́ ń dalẹ̀ ni. sọ̀rọ̀ ló sọ síta o sọ̀rí ẹ bá gbà ẹ wojú mi sọ ẹ wojú mi sọ. ojúlẹ̀ sí síbẹ̀ ṣe kí ìwọ lánàá nìyẹn. no ẹ sẹ́yìn mi sọ̀rí gbogbo tí ó bá ṣẹlẹ̀ sẹ́yìn láyé gbogbo tẹ̀dá ṣe láyé gbogbo tẹ̀dá ṣe láyé. Adio bolówó ẹ má bọ́ sálẹ̀ mo ti ṣe sọ́kùn tán má bọ́ sálẹ̀. sa ẹ ní láti pọ̀ lẹ́yìn ọ̀dà mi. ṣé bí orílẹ̀-èdè yìí ṣe fẹ́ dà nìyẹn. wàhálà káì ṣé kó wá bàrà òní. kéde àbókìkù bàrà òní. Ya hankuri da Allah da annabi ka bai kai ba. Will you shut up? Hankuri. Bóyá lẹ́mẹ̀ẹ́ni tẹ́ ẹ bá sọ̀rọ̀. Inspector Ojuade ló ń bá sọ̀rọ̀. Wọ́n ti ga ogun. Bàbá tó don't hook anybody. Bàbá tó Inspector Ojuade ó yẹ kẹ́ ẹ mọ̀ fúnra yín pé mo ní ìṣòro ìyàwó méje ní dáàdì mi fẹ́. Problem tó fi sí ayé mi lélẹ̀. Ẹ jọ sá. Move. Take him away. Kí ni Nàìjíríà ṣe fẹ́ dá? Kí ni Nàìjíríà ṣe fẹ́ dá? O jí ní kùtùkùtù òwúrọ̀ ẹ jìbìtì o fi tìró sójú o fi oògùn gba owó lọ́wọ́ àwọn èèyàn
tí mo fi transfer 1.5 million mi ò mọ̀ ó ṣe mí ní kàyéfì ni kí ni Nàìjíríà ṣe wá fẹ́ dáa iṣẹ́ máa pọ̀ fún ọmọ Àbíbátù Mọ́gàjí o